Olóyè Dèrò Àhámọ Ọlọ́pàá l'Oǹdó lórí ẹ̀sùn pé ó máa há ọmọdébìnrin kan mọ́lé ó sì tún hu ìwà kò tọ́ pẹ̀lú rẹ̀. Olóyè kan nílùú Lágbà níjọba ìbílẹ̀ ìlà oòrùn Oǹdó, Adéníyì Ìfẹ́dayọ̀, ó ti dèrò àtìmọ́lé ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn pé ó máa jí ọmọdébìnrin ọmọ ọdún 12 kan gbé mọ́ni tó sì tún fipá bá a lò pọ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó, Ọláyínká Àyánládé, ló máa fi ọ̀rọ̀ yìí òun ló fi léde o. Ohun tá a gbọ́ ni wípé Olóyè Ìfẹ́dayọ̀ ó máa ta ọmọdébìnrin náà wọnú ilé rẹ̀ mọ́ni níbi tí ó ti tì í mọ́lé o fún odidi ọ̀sẹ̀ méjì gbáko. Fún ọ̀sẹ̀ méjì yìí ńlá mọ̀ gbọ́ pé Olóyè Ìfẹ́dayọ̀ yìí ìmọ̀ ló máa fi ń jẹran sunkún sí lára ọmọdé yìí. Ẹnìkan tó ń gbé ní agbègbè náà tó ní ẹ̀yin oníròyìn ẹ dákun ẹ forúkọ bòmí láṣìírí, ó máa ṣàlàyé wípé ẹ wò ó ṣe rí n tó ṣẹlẹ̀. Ó ní wípé afurasí ọlọ́kadà kan ló máa gbé ọmọ náà lọ sílé olóyè náà. Ẹni tó wà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ó wá fi kọ́rẹ̀ rẹ̀ pé ẹ̀kọ́ ni olóyè náà ló máa ń fún ọmọbìnrin ọ̀hún máa mú lójoojúmọ́ o tó sì tún fipá bá a lò pọ̀. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Oǹdó ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó, Ọláyínká Àyánládé, tó máa ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó máa sọ wípé afurasí ọlọ́kadà tó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Olóyè Ìfẹ́dayọ̀ ó máa ti fẹsẹ̀ fẹ́ o. Ó wá fi kọ́rẹ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá rèé wọ́n sì ń wá ọlọ́kadà náà báyìí. Àwa ọlọ́pàá à ń sa gbogbo agbára wa àti ipá wa o láti mú afurasí tó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóyè náà. Olóyè Ìfẹ́dayọ̀ ó ti wà ní àtìmọ́lé ọlọ́pàá báyìí. À ń gbìyànjú o láti wá gbogbo ẹ̀rí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Afurasí olóyè yìí yóò máa fojú balẹ̀ ẹjọ́ o lẹ́yìn tí a bá ti parí ìwádìí tí a ń ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Afurasí ọlọ́kadà tó gbìmọ̀pọ̀ pẹ̀lú Olóyè Ìfẹ́dayọ̀ náà yóò fojú balẹ̀ ẹjọ́ tí ọwọ́ bá tẹ òun náà, torí pé ẹgbẹ̀rún sàámù rẹ̀ kò lè sá mọ́ Ọlọ́run ọba lọ́wọ́ o. Ọ̀rọ̀ náà ti dé olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó báyìí fún ìwádìí finifini lórí ìṣẹ̀lẹ̀ náà. Àyánládé òun ló sọ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn akọ̀ròyìn obìnrin NAWOJ ẹ̀ka ti ìpínlẹ̀ Oǹdó ó mà ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ náà. Alága àti akọ̀wé ẹgbẹ́ náà Tọ́lá Gbàdámẹ́sì àti Tósìn nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórúkọ ẹgbẹ́ NAWOJ ó mà kéde pé ìjọba ìpínlẹ̀ Oǹdó àtàwọn ọlọ́pàá pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa fojú afurasí náà ẹ bá wa fi wíná òfin o. Ẹgbẹ́ náà mà tó rọ iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n má ṣe figbá kan bọ̀kan nínú ìwádìí tí wọ́n ń ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wò wá, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba rèé yóò dé gbìyànjú èmi àti yín ládé o.